Mo kí gbogbo aráalé, gbogbo ìlú. Ọlọ́run wà pẹ̀lú wa, dúró tì wá o. Inú wa dùn kalẹ̀. Mo kí n pé káàbọ̀ o. Orúkọ tèmi ni Ọba Rasaki Ọlásùnkànmí Adérínsóyè Ìṣọ̀lá Jimoh Fámúyìwá, onípápá ti ìlú Pápálàntó. Ọrọ̀ ajé wa pọ̀ nílùú Pápálàntó. Gbogbo èèyàn ló mọ̀ wá sí a máa ń ṣe iṣẹ́ àgbẹ̀. Àmọ́ ìrèké tí gbogbo àwọn èèyàn mọ̀ wá sí yẹn ó jẹ wá lógún náà rẹpẹtẹ. Adẹ̀tún wa a máa ń gbin gbágùdà tí wọ́n ń pè ní pákí. A máa ń gbin iṣu. A máa ń gbin ẹ̀gẹ́. A tún máa ń gbin ìrẹsì. Àmọ́ ìrèké ló borí gbogbo ẹ̀. Adẹ̀tún wa ní àwọn èèyàn wa náà tó jẹ́ pé wọn ò tiẹ̀ wá ṣe gbogbo iṣẹ́ ọ̀gbẹ́ ọ̀pọ̀ nígbà tó di 1959 tó di pé àwọn ewékorò tí wọ́n mú cement industry wá sí ọ̀dọ̀ wa ara àwọn bàbá wa náà tó jẹ́ pé wọ́n lọ ń ṣiṣẹ́ ìjọba. Gbogbo àṣà náà ní nítorí pé a fi àṣà ṣeré. À ń ṣe eégún, à ń ṣorò, à ń bọ Yemọja, à ń ba lálẹ̀, à ń bọ ogbẹ̀. Àmọ́ nǹkan méjì ló jẹ́ pé ó múlẹ̀ nílùú Pápálàntó tí a lè fi ṣeré. A lè ṣe ká má bọ alálẹ̀ ìlú, bẹ́ẹ̀ la dẹ̀ fi orò ṣeré. Alálẹ̀ ìlú jẹ́ àwọn tí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, àwọn tí wọ́n ti ṣe ìṣẹ̀dálẹ̀ ìlú, àwọn la máa ń pè ní alálẹ̀. Nígbà yẹn torí pé tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ wọn bíi kán wọlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn bíi kí wọ́n fi nǹkan àṣà gúnlẹ̀ débi pé kò sírú ìṣòro tó lè kojú wa nínú ìlú tàbí àrí wàhálà kékeré kan lọ ní jẹ́ ká rí wàhálà tá a bá ti lọ síbi tí àwọn alálẹ̀ wà, tá a bá ti lọ pè wọ́n bó ṣe yẹ ká pè wọ́n, tá a bọ́ wọ́n bó yẹ ká bọ́ wọ́n, gbogbo ìṣòro yẹn ó máa lọlẹ̀. Kódà láìpẹ́ ìgan gbogbo ìlú Pápá náà ti ń rọ́ tìkẹ̀tìkẹ̀ láti dáwó ètùtù tá a fẹ́ fi bọ àwọn alálẹ̀ pé ká dé àpíl sí àwọn ká ṣe ìnáwó sí àwọn òòṣà kọ̀ọ̀kan tán wà nílùú kí ìlú kó lè rọgbọ fún wa. Nítorí pé kó tó di pé ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì ti dé, àwọn nǹkan tí à ń ṣe náà ni. So àti múra àwọn tá a alálẹ̀ gangan ni a lè fi ṣeré, a lè ṣe ká má ìnáwó sí ní ẹ̀ẹ̀kan lọ́dún, ó kéré jù nìyẹn. Eléyìí tá a lè sọ pé a máa mú bí ọdún mùsùlùmí kìrìsìtẹ́nì ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa, bọ̀ tó bá tó àsìkò táwọn eléégún bá máa ṣọdún wọn àjọ máa ṣe ni. Tó bá tó àsìkò táwọn ọlọ́ya máa ṣọdún wọn àjọ máa ṣe ni. Àmọ́ eléyìí tí mo lè sọ pé gbogbo ìlú máa ń ṣe òun ni òru ọlọ́jọ́ méje ní every May nínú oṣù karùn-ún la dẹ̀ máa ń ṣe. Tó bá di ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù karùn-ún a máa tó dájú ẹ̀ báyìí sìn. Nítorí tó bá di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún gbogbo ìlú ti mọ̀ pé ó yẹ dandan ká ṣe orò, a gbọ́dọ̀ bọ orò. Pápá jẹ́ ìlú kan tó jẹ́ pé Ọlọ́run bùkún wa púpọ̀. Èèwọ̀ wa náà ò fi bẹ́ẹ̀ pọ̀. Àmọ́ nǹkan tí mo rí tó ṣẹlẹ̀ ni pé nínú ìlú Pápálàntó a kì í sin ẹlẹ́dẹ̀. A kì í sin ẹlẹ́dẹ̀. Kò sí ẹni tó bá ń sin ẹlẹ́dẹ̀ nínú ìlú tó lè kógo ẹ̀já. A rí àdánwò kan tàbí èkejì nílùú Pápálàntó, a kì í sin ẹlẹ́dẹ̀. Then gbogbo ìgbà tá a bá jẹ́ sọ pé a fẹ́ ṣe àwọn ètùtù wa tàbí mostly ọdún orò, àmọ́ ní kókó gan débi pé gbogbo alamọ bóró ṣe jẹ́, obìnrin ò gbọ́dọ̀ jáde, àjòjì pápá náà ò gbọ́dọ̀ wò ó. So àwọn èèwọ̀ wa nìyẹn, but ní àkótán àfi bẹ́ẹ̀ ní àwọn èèwọ̀ gan ju pé alálẹ̀ ìlú Pápálàntó ò fẹ́ olè jíjà. Alálẹ̀ ìlú Pápálàntó ò lè gbóògùn wọ̀lú Pápálàntó, because tó bá gbóògùn wọ̀lú ara tó bá jẹ́ pé ògùn tó máa ṣe hàn níbi ni kó o tó gbé dé ìlú ti mọ̀. Bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa nìyẹn, ó dẹ̀ ṣì wà dọ́là ọlọ́la. Tọ́ wọ́n á ti lago, wọ́n á ti fi pàdé onítọ̀hún yẹn pé ìwọ tó lọ gba ògùn yìí tó ń gbé bọ̀ kó yá gbé padà síbi tó ti ń bọ̀. Ó dẹ̀ dandan kó gbé padà, tí ó bá gbé padà alálẹ̀ ló máa fìyà jẹ.